Orí ètò ìṣẹ̀ǹbáyé náà òun la wà. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa ń lọ sí ìlú kankan ní ilẹ̀ Káàárọ̀-o-jíire láti mú àṣà wọn wá fún yín. Orúkọ tèmi ni Ṣọlá Adé o. Ọmọ bíbí inú Fátígà ṣe aya Ògúnlànà tí gbogbo yín mọ̀ sí ìyá àṣà. Ìlú wo ni à ń lọ lọ́sẹ̀ yìí? Ìlú kan tí ó wà ní agbègbè Ìjẹ̀bú Òde nípínlẹ̀ Ògùn tí à ń pè ní Ìjẹ̀bú Ifẹ̀. Kí ni Kábíyèsí Àjàlọ́run kí náà sọ nípa ìtàn Ìjẹ̀bú Ifẹ̀? Ẹ jẹ́ kí a lọ gbọ́. Nǹkan ńlá ṣẹlẹ̀ tó jẹ́ pé gbogbo Ifẹ̀ ìlú yẹn ló máa parun, ló bá kó gbogbo olóyè ló fi dìde láti wá dó ìlú ló ti ń bọ̀. Ojú ọ̀nà lòun kú tó ṣẹ sí. Ọlọ́figbólò àbúrò ẹ̀ ló gbé adé dé Ìjẹ̀bú Ifẹ̀ bí ní 1450. Ìyẹn ni Ìdófẹ̀ láti kọ́kọ́ dó sí ládẹ̀ tí ń jọba. Abáwọn kan bí gbà tí àwọn baba ńlá wa débí o, ṣùgbọ́n tí ọba bá ti dé ìlú kan, ọba kì í dòlú, ó máa ń gbàlú ni. Gbogbo àwọn ọmọ Ọlọ́fin, gbogbo àwọn ọmọ Oòduà tó dìde tó lọ dó ìlú káàkiri ilẹ̀ Yorùbá, gbogbo ọ̀nà bá àwọn nǹkan kan ń bẹ̀. So bá ṣe débí nìyẹn ní 1450. A gbọ́ pé Ìgbómòkù, ǹjẹ́ ẹ lè ṣàlàyé ìtumọ̀ Ìgbómòkù yìí fún wa? Ìgbómòkù kò ṣe pàtàkì níjẹ̀bú Ifẹ̀. Àwọn nǹkan kan ló kàn ṣẹlẹ̀ ńbẹ̀ tí àwọn èèyàn kàn ń rò pé ó ṣe àdúgbò kékeré kan ní Ìjẹ̀bú Ifẹ̀ níbi tí ìwà ìyá Alágẹmọ ti wà. Gẹ́gẹ́ bí bàbá ti sọ, ibi tó jẹ́ pé tí àwọn èèyàn bá ṣẹ̀ tó bá sá síbẹ̀, wọn kì í débẹ̀, ọlọ́pàá ò lè débẹ̀ tó bá wọ uniform. Wọ́n ti sọ o, àwọn èèyàn máa ń sá síbẹ̀ ni. Ǹjẹ́ kí ni nǹkan tí wọ́n gbọ́dọ̀ mú bọ̀ nígbà tí wọ́n bá dé odò tí wọ́n ti lọ tu wọ́rọ̀ yìí, tí wọ́n bá rí nǹkan ọ̀hún wọn máa lè padà wálé? Ẹ jẹ́ kí a lọ wò. Ẹ máa bá mi ká lọ. Mo rò wípé ẹ gbádùn ètò ti ọ̀sẹ̀ yìí. Tí ẹ bá gbádùn ẹ tún pàdé mi ọmọ yín Ṣọlá Adé aya Ògúnlànà lórí ètò ìṣẹ̀ǹbáyé nígbà tá a bá tún máa mú àkọ́tún ti ìlú míì wá fún yín lọ́sẹ̀ tó ń bọ̀. Ire lójú owó rí o, Oòduà gbè wá.